Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. A yìn yín nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. A dúpẹ́ o nítorí pé ẹ tún ràn wá lọ́wọ́ lónìí láti parapọ̀ gbàdúrà. A dúpẹ́ nítorí pé ẹ ń ṣeun lójoojúmọ́. Jésù olùẹ̀gbà ọpẹ́ wa. Lónìí gbogbo etí tó ń gbọ́ mi ní lọ́lọ́ ìtajọ ń gbàdúrà pọ̀. Níwọ̀n ìgbà tí ẹ kọ̀ tẹ́ ẹ̀ ní fi ohunkóhun kún orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run á gbọ́ àdúrà yín. Lónìí Ọlọ́run á súre fún yín. Lónìí Ọlọ́run á gbọ́wọ́lé yín. Lónìí Ọlọ́run á fọ̀nà hàn yín. Lónìí Ọlọ́run yóò fún yín ní ẹ̀rí. Lónìí ẹ ó rí ojú rere. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí ó fún wa. A yìn nítorí pé a tún rí àǹfààní, ẹ̀yọ̀ àrí àǹfààní tuntun lónìí láti jọ gbàdúrà. Lórúkọ Jésù lónìí ẹ ò ní gbàdúrà ṣá, ẹ ní gbà lásán. Ẹ ó gbà láti gba èrè lórúkọ Jésù. Bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run, a ti ṣe ohun gbogbo tán registration fún program wa. Ìyẹn a pè ní Freedom Retreat 2025. Ó máa wáyé ní August, ní ìparí oṣù August ní ọdún tó ń bọ̀. Dákun tó bá ti di aago 12 lọ́sàn-án yẹn lọ́la Thursday, Friday la pè tẹ́lẹ̀, ṣùgbọ́n a rí i pé ètò ti tò, ohun gbogbo ti ṣe tán. Bógo ti ń jẹ́ ti Ọlọ́run, tó bá ti di aago 12 gẹ́rẹ́gẹ́ lọ́sàn-án, a ṣe àfẹ́jẹ́ kó jẹ́ àárọ̀ torí àwọn tó wà níbi Amẹ́ríkà tán fẹ́ wá ẹ̀rí àti òru ló máa bọ́ sí àdẹ̀fẹ́ kan jí láàárọ̀ kan gbọ́ pé àtútù ti padà. Aago 12 ní ọ̀sán Nàìjíríà, a máa bọ́ sí aago 11 yóò ní UK. Bó ṣe yóò dàpọ̀ àti ní 1 hour ahead ẹ̀rí. Website yẹn tá bá ti lọ sí samologo.com.ng gàdàgbà báyìí òun lè máa wo page tí ẹ ti nídìí àti tẹ̀ nǹkan ju pé orí page yẹn gangan náà ni òun lè ti register. Ìdí tí mo fi dá ọ̀la fún àwa tá a jọ ń gbàdúrà yìí ni wípé ká jẹ àǹfààní àdúrà náà. Bá a ṣe ṣe nìyẹn o. Ó ní àwọn tó bá ṣe báyìí ẹ̀yin tètè lọ kẹ́ ẹ tètè lọ register ẹ̀yọ́ láti tẹ́ bá fẹ́ wá. Kíní kan ni mo á fẹ́ fi kún ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín wípé ẹ register yẹn ìyẹn ò sọ pé àga yín ó ti ready o. Ẹ jọ̀ọ́ ẹ wò mo gbàdúrà fún yín pé ẹ ò ní jẹ̀bi. Ẹ kọ́kọ́ ṣàmì yẹn náà lábẹ́ bó ti kórí ẹ ò ní jẹ̀bi. Ṣé lórí program yìí Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí wa. Ẹ̀yin ò sí ńbẹ̀ ṣùgbọ́n ẹlẹ́dàá yín tó dá yín ó wà ńbẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ program tẹ́ ẹ̀ ń wò wọ̀nyẹn tí àwọn resource center tàbí hotel tán fẹ́ lò tàbí conference center tán fẹ́ lò tán bá ní wọ́n máa gba $1. Kò sáwọn mi lè sọ pé kò sí o, má jà tán ara wa jẹ o, ṣùgbọ́n 99% àwọn tó kó program yẹn jọ wọ́n á fi owó tí wọ́n lé. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí wa. Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí wa. A ò ní iṣẹ́ ìránṣẹ́ nítorí pé ká lè kówó jọ níwájú Ọlọ́run àti ènìyàn. Ọlọ́run mọ̀ bó ṣe ń bọ́ àwọn èèyàn tiẹ̀. A sì dúpẹ́ lọ́rùn pé kò jẹ́ kébi pa wá. So a ò fi èèpìnì ní owó Nàìjíríà èèpìnì wọn ò ná mọ́ gan lọ́wọ́ àwọn olójú ẹni tó mọ èèpìnì. A ò fi kún iye tí wọ́n pè gangan níbẹ̀. Mo dẹ̀ sọ fún wa, mo ti sọ́rí tá a bá débẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin náà ẹ lọ sí reception, ẹ lọ bá receptionist tàbí ká lọ sórí website tí wọ́n ẹ̀yọ́ àti orúkọ ibi tá a ti fẹ́ ṣe ó wà ní orí website wa. Ẹ lọ wò tẹ́ ẹ bá rí ń bẹ̀ wípé a ti fi owó sí ẹ dá wa dúró. Ẹ béèrè pé àìsà ṣé bẹ́ẹ̀ tẹ́ lẹ́kì ń purọ́ ni irọ́ tẹ́ fi kún yín kọ́. Ẹ rí a ò fi sí so ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká jẹ̀bi torí pé kì í ṣe pé adúnàdúrà kì í ṣe pé a fi orúkọ Jésù pa owó. So mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ bá ṣe sọ yìí ní kẹjẹ ká jọ ṣe. Ẹnikẹ́ni tí ó bá register ìbàjẹ́ wọ number 1 tó register tí ó bá ti di ìparí oṣù January tí owó tí tó máa búkú yàrá àti oúnjẹ tá a máa jẹ tí a ò bá ti san kò sí nǹkan tá a lè ṣe sí o. Ẹ̀rí a ó dá àwọn owó yẹn padà ní o. Mo dẹ̀ ti sọ nọ́mbà fún wa ṣùgbọ́n mo ṣe ń wò yìí mo ń sọ fún chairman committee wa pé bí mo ṣe ń wò yìí
mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o 100 kéré o mo ṣe ń wò yìí o ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a ò kọ́ hòtẹ́ẹ̀lì sí àdúgbò yẹn a fẹ́ stick sí nọ́mbà wa ṣùgbọ́n tán bá rí nǹkan ṣe sí o àwọn kọ́mítì bá rí nǹkan ṣe sí o ṣùgbọ́n mo fi dá yín lójú pé tá a bá rẹ́gísítà ìyẹn ò garanti pé àyè ti wà. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ìgbésẹ̀ kejì ni wípé ṣáà ti san owó tán. Àwọn iye nọ́mbà tó bá ti kọ́kọ́ san owó tán òun la máa dá dúró sí. Àwọn yòókù á kàn mẹ́sẹ̀gì ní pé ẹjọ́ sẹ́ndì àkáǹtì yín ká dáwó padà sí ibi tó ti wá. So ìtúrẹ́ mùsùlùmí ń bẹ̀ wá pé ẹ má jẹ́ ká jẹ̀bi. Ẹ̀rí ẹnìkan béèrè lọ́wọ́ mi ó ní ẹ máa fáwọn èèyàn ní option oṣù mẹ́ta mo ní bẹ́ẹ̀ ni. Tábàárà àwọn tó bá san owó wọn pé tó bá 100 bá lọ pé before then kọ́ mo ní kò sí nǹkan tá a lè ṣe. Tá a bá ti jẹun wọn mọ́lẹ̀ tá a bá dá padà àbùṣebùṣe. So mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ fi sọ́kàn wípé ká tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe ká lè guarantee sport wa. Ó tán nìyẹn. A máa rí message tá a bá ti san owó. Bá ṣe ń san owó yẹn jọ ẹni tó bá dẹ̀ ti san owó ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín rìsíìtì owó ẹ̀ ẹ jẹ́ kó post ẹ̀ sọ́dọ̀ wa. Ó lè tó bá mọ nọ́mbà chairman fire conference committee wọ́n lè send ẹ̀ síbẹ̀. Tán bá mọ nọ́mbà tí wọ́n lè send ẹ̀ síbẹ̀. Tán bá lọ sórí website yẹn wọ́n lè send ẹ̀ sórí form wa. Kàn fi send email sí wa. Gbogbo ẹ̀ pátá ò la máa kó jọ tá a dẹ̀ máa rí. Mi wá ní kẹ́nìkan send kó lọ sí gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kó lọ send ẹ̀ rọ o. Ẹyọ kan ọ̀nà kan tá bá ti mọ̀ ẹ jẹ́ ká send ẹ̀ sí. A máa acknowledge ẹ̀. Ẹ dákun aago 12 ti Nàìjíríà ìyẹn aago 11 ti UK ó ní fọ́ọ̀mù yẹn máa wà available lórí wẹ́bsáìtì wa. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Nígbà tí omi bá rú when the water is stirred up, nígbà tí omi bá rú ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe rí nípa nǹkan tá a mọ̀ nípa Ọlọ́run àti ìrírí ojoojúmọ́ tiwa. Mo fi dá yín lójú pé Ọlọ́run máa ń sábà ṣe ọjọ́ kan ní ọjọ́ ẹnìkan. Tọ́lọ́run á kàn dídì sọ pé sórí wọ lónìí kò ní fi ṣe ohun tó ṣẹlẹ̀ èní jẹ́ ọjọ́ tí mo fẹ́ ṣèyanu tuntun. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n ó ṣe láàánú pé ọ̀gọ̀rọ̀ ló ṣe míìsì ẹ̀dọ̀ ní ọjọ́ ìyanu wọn á sì míìsì ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ bàbá kan ni mo fẹ́ sọ fún wa gbogbo alámọ̀ ìtàn yẹn dáadáa. Bàbá yẹn wọ́n pe odò kan ní odò Bethesda. Ṣé rí bàbá yìí ó dẹ̀ ṣàìsàn. Odò Bethesda yìí ó ní agbára kan. Agbára yìí ni pé áńgẹ́lì máa ń dígbà wo àwọn aláìsàn pátá wọ́n máa takú síbẹ̀ ni wọ́n kì í lọlé torí wọn gbà tí áńgẹ́lì máa wá láti rú omi yẹn tí áńgẹ́lì bá ti wá tó ń bá ṣe gbùrúgbùrú àwọn á bẹ́ síbẹ̀. Ẹ̀ ń bá tètè kọ́ bẹ́ ni o tó bá tètè kọ́ bẹ́ síbẹ̀ báyìí ó gba ìwòsàn pátápátá nìyẹn láì sí pé kinní kan ṣẹlẹ̀ ó gba ìwòsàn tiẹ̀ nìyẹn ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣé ẹ wá rí arákùnrin tí Bíbélì sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti wà ní etí odò Bethesda yẹn fún 38 years ọjọ́ 38 38 ló fi wà ń bẹ̀. Mi ò lè ṣàlàyé ẹ̀yìn ọmọ Ọlọ́run nígbà tí èèyàn bá ṣàìsàn fún 38 years tó dẹ̀ jókòó sójú kan ẹ̀rí àṣejì kó jẹ́ pé eré àbẹ̀là awọ́lọ́ wẹ̀ eré àbẹ̀là awọ́lọ́ tá lọ yàgbẹ́. Ṣùgbọ́n ìdí mo fi sọ pé awọ́lọ́ ni pé ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu bàbá yẹn ni wípé kò sẹ́ni tó lè gbé òun jù sínú omi yẹn tá a gbọ́ nìyẹn. Jésù wá ṣe ọjọ́ kan lọ́jọ́ ẹ̀. Oh my God, ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò ṣe ọjọ́ kan ní ọjọ́ yín. Ọjọ́ náà kó dẹ̀ ti yá kankan báyìí lórúkọ Jésù Kristi. Ẹ wo jẹ́ ká lọ sínú ìwé John chapter 5 verse 6 to 8 la fẹ́ kà. Ìwé Jòhánù John chapter 5 a ó kà láti verse 6 verse 7 and verse 8. Ọlọ́run mi o ẹ̀gbọ́n tí Bíbélì sọ ń bẹ̀ ni ó ní bí Jésù sì ti rí ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀. Oh my God, ó wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Ẹjọ́ ẹ máa bá mi bá àwọn ọ̀rọ̀ wọ̀nyí lọ torí pé àdúrà tó ní agbára ó máa wáyé níbẹ̀. Jésù ìbéèrè kan ló béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o fẹ́ ká mú ọ lára dá bí? Ìyanu bẹ̀rẹ̀ o ìbéèrè náà béèrè o ẹni tí ó ti ṣàìsàn fún 38 years ṣé o fẹ́ ká mú ọ lára dá bí? Nípa tèmi the best answer ni pé bẹ́ẹ̀ ni sà mo fẹ́ mú lára dá. Ṣùgbọ́n kí ni ìdáhùn ẹ̀? Abirùn náà dá a lóhùn wípé arákùnrin ẹ má bínú pé mo rẹ́rìn kò sẹ́rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn pa mí lẹ́yìn ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágùn
nígbà tí a bá ti rú omi náà, bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jésù wá wí fún pé dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Ṣé ẹ rí ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ní ẹ̀ǹkántà Jésù àti bàbá yìí tó ṣàìsàn yìí, ó wà very very unusual. Kì í ṣe nǹkan tó wọ́pọ̀ rárá. In fact, téèyàn bá farabalẹ̀ fojú inú wò, kò fẹ́ make sense rárá. Yẹn ni pé Jésù béèrè ìbéèrè, ẹni tá rẹ̀ ò dá, ó ignore Jésù ń sọ mí. Nígbà tó ignore Jésù ń sọ mí, Jésù tún wá padà ignore ọ̀rọ̀ tiẹ̀, ó pàpà ṣe ohun tí ó ṣe. Bí ìgbà tí Jésù béèrè béèrè ló ṣe, tẹ́ bá farabalẹ̀ wò bẹ́yẹn. Mo rántí ní ọdún kan nígbà tí mò ń kọ́ ẹ̀kọ́ yìí, ẹnìkan béèrè béèrè kan lọ́wọ́ mi. Ó ní ẹskísà, ó ní ẹ ti kọ́ wa dáadáa wípé ìrégbè pé kì í jẹ́ kí èèyàn rí ìyanu tiẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní máa yìí ń sọ ìrégbè báyìí, ìrégbè ló ń sọ ìkẹ́ ẹ̀. Síbẹ̀ ó rí ìyanu lọ́jọ́ náà. Ó ní kí ló dé? Mo fún ní àwọn èdè bíi 3 sí 4. Mo ní méjì ṣe pàtàkì tí mo fẹ́ mo ní méjì ṣe pàtàkì gan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ó sì máa farahàn ní àdúrà wa lónìí. Ibẹ̀ gan sì ni màá ti bẹ̀rẹ̀ àdúrà. Ẹ má gbàgbé ìbéèrè arákùnrin yẹn tí mo ló béèrè nígbà tí mo kọ́ ẹ̀kọ́ yìí. Ó ní mo ti fi kọ́ wọn wípé ìrégbè, bí èèyàn déwájú ìránṣẹ́ Ọlọ́run ó bẹ̀rẹ̀ ìrégbè, tàbí èèyàn fẹ́ gbàdúrà ó wá bẹ̀rẹ̀ ìrégbè, kó tẹra mọ́ nǹkan tó bá lọ. Àwọn Kìrìsìtẹ́nì máa ń ṣe bẹ́ẹ̀ o, ṣùgbọ́n kí ṣó mo fẹ́ fi bẹ̀rẹ̀. Ó wá béèrè pé kí ló wá fà á pẹ̀lú gbogbo ìrégbè máa yìí? Jésù ignore ẹ̀, ó pọ̀ wá ṣe ní tí ó ṣe. Mo á ní ẹskísà, ọjọ́ yẹn ó jẹ́ special day tí Ọlọ́run yà sọ́tọ̀ láti ṣe lóore. Àbẹ́ ìgbọ́, òótọ́ ni mo sọ fún wa yẹn o. That very day ó bọ́ sí ọjọ́ Sábàdé, ọjọ́ ìsinmi. Ọlọ́run Jésù dẹ̀ sọ pé lónìí o, either this man like it or not, èní ni màá ṣe lóore. Ìdí àkọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Tàbí bàbá ṣe ń kẹ́kọ̀ọ́ yẹn lọ, a máa yé wa sí. Ẹ lè mọ̀ nǹkan tí mò ń sọ. Ṣe rí kíní kan ni mo fẹ́ kárí ń bẹ̀. Kì í ṣe aláàrùn yẹn nìkan ló wà ń bẹ̀. Kì í ṣe ẹni tó wà ń bẹ̀ láti 38 years yẹn nìkan ló, èrò wà níbẹ̀. Bíbélì sọ ẹ jẹ́ ká kà ní ẹsẹ̀ 3 John chapter 5 verse 3 tabaka. A rí wípé Bíbélì sọ pé ó ní ẹ̀gbẹ́ odò yìí ní ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn máa ń gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú, arọ àti aláàrùn ẹ̀gbà. Wọ́n sì ń dúró de ríru omi. So èrò máa ń pọ̀ níbẹ̀. Kì í ṣe ònìkan ló sìkì tó wà ń bẹ̀. Ṣùgbọ́n torí pé ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ fún ayé tiẹ̀. Ẹ̀rí Ọlọ́run fojú fo ìrégbè. Kí ni ìdí tí Ọlọ́run fojú fo ìrégbè? Tá bá gbàdúrà àkọ́kọ́ ìtàn máa ṣàlàyé ẹ̀ fún wa. Ṣùgbọ́n mo fẹ́ ká kọ́ gbàdúrà. Mo ní ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ìsinmi. Nà máa ṣàlàyé nǹkan tó ń jẹ́ ọjọ́ ìsinmi ń bẹ̀ yẹn. Jésù Olúwa, ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ fún mi tẹ́ ẹ fi bá mi yanjú ìṣòro ayé mi. Oh Lord, set apart a day for me when you will solve my problems. Set apart a day for me when you will solve my problem. Ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ fún mi Ọlọ́run wa tẹ́ ẹ fi yanjú ìṣòro ayé mi. Ẹ bá mi yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi yanjú ìṣòro ayé àwọn ọmọ mi. Jésù, ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi yanjú ìṣòro ìdílé mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa, ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi bá mi yanjú ìṣòro ayé mi. Ayérayé, ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi bá mi yanjú ìṣòro ayé mi. Olúwa, ẹ yà ọjọ́ kan sọ́tọ̀. Olúwa, tẹ́ ẹ fi bá mi yanjú ìṣòro ayé mi. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ rántí mi lónìí. Olúwa, ẹ rántí mi lónìí. Ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi bá mi yanjú ìṣòro ayé mi. Jésù, Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi bá àwọn ọmọ mi yanjú ìṣòro ayé wọn. Ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi bá aya mi, ọkọ mi yanjú ìṣòro ayé rẹ̀. Ẹ yà ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ ẹ fi bá ìdílé mi yanjú ìṣòro ayé wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo sọ ká tó gbàdúrà yẹn wípé ọjọ́ tí Jésù lọ bá ẹni tí ara ẹ̀ ò dá, tí bẹ́ẹ̀ bí aláàrùn ẹ̀gbà fún 38 years yẹn, ọjọ́ tó gba ìwòsàn yẹn, mo ní Jésù ya ọjọ́ yẹn sọ́tọ̀ specially fún ni. Bíbélì náà láti rí. Àbẹ́rẹ́ ọjọ́ yẹn gbogbo òfin pátá Jésù suspend ẹ̀ pátápátá, kò wúlò. Tó pé kíní kan farahàn ẹ̀yìn tó farapamọ́. Báwo ni mo ṣe mọ̀ wípé ìdí ẹ̀ tí òfin ò ṣe wúlò yẹn ni pé òfin pé ìrégbè ó máa ń jẹ́ kí Jésù pẹ́ yìí dá ní o. Ìrégbè ọkùnrin ò kò gbà kí Jésù pẹ́ yìí dá. Torí pé kíní kan ṣẹlẹ̀, kíní kan la mọ̀ lọ́jọ́ yẹn.
kí ni tá a mọ̀ náà ni wípé ibi tí ọkùnrin náà sùn sí Bethesda, ìtumọ̀ Bethesda ó ní the house of mercy. Oh my God, ilé àánú ó la lè pè Bethesda ní èdè Yorùbá, ilé àánú, the house of mercy. Ìdèlú wọn ni Bethesda yẹn. Jésù lo location yẹn láti ó ṣe kó jẹ́ pé ìrẹ́gbẹ́ ọkùnrin yẹn òun ló mú kó gun ẹ̀pẹ́ tó yẹn o 38 years for heaven's sake, 38 years ó dẹ̀ fi ṣàìsàn. ẹjọ́ ìgbádùn wo ló kò fẹ́ ní láyé láti ṣe nígbà tí gbogbo ọdún tó yẹ kó fi ṣe rere, ó fẹ́ kàwé, ó fẹ́ kọ́ṣẹ́, ó fẹ́ ríṣẹ́, ó fẹ́ gbaṣẹ́, ó fẹ́ promote, yẹn ò sí láyé ẹ̀ mọ́ gbogbo táìmù yẹn. Ó ti waste 38 years. Ó ṣe kó jẹ́ ìrẹ́gbẹ́. ṣùgbọ́n wà tí àánú dé, gbogbo òfin òun la suspend. Oh my God, iṣẹ́ tí àánú ń ṣe ní màá lágbára gan. Torí ẹ̀ mo fẹ́ ká ṣe gbàdúrà. Ṣé bíbélì sọ fún wa pé àánú máa ń ṣògo lórí ìdájọ́? Gbogbo ìjẹ̀bi you are guilty, àánú suspend. Torí ó yà mí náà lẹ́nu. Jésù láàrin ọ̀gọ̀rọ̀ ènìyàn, láàrin ọ̀gọ̀rọ̀ àwọn aláìsàn, ó dẹ̀ lọ straight sọ́dọ̀ ẹ níbi tó sùn sí, kì í ṣe wọ́n lọ bá. Ó dẹ̀ ní ṣó fẹ́ gbà mí rárá bí ìṣẹ̀kú sọ pé yes sir, ó tán o, ló bẹ̀rẹ̀ ẹjọ́ yìí. Òun rẹ ni kí là ń wí, kí ló ń sọ yìí, ọ̀rọ̀ ìdáhùn ẹ̀ relevant. Torí pé áńgẹ́lì kan ò tí ì rú omi. Oh God, ẹ já sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lọ́jọ́ ìdáǹdè mi. Oh my God, tó pé àánú Ọlọ́run sọ̀rọ̀ lọ́jọ́ ìdáǹdè máa yẹn, ó lè má rí miracle ẹ̀ lọ́jọ́ yẹn again. Oh Lord, let your mercy speak on my deliverance day. Ọjọ́ ìgbàlà mi, ọjọ́ ìdáǹdè mi, ọjọ́ tí wọ́n ní ẹ̀rí mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lọ́jọ́ ìdáǹdè mi. Lọ́jọ́ ìṣẹ́gun mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Lọ́jọ́ ìṣerere mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Lọ́jọ́ àṣeyọrí mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Lọ́jọ́ promotion mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Lọ́jọ́ ìdáǹdè àwọn ọmọ mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Lọ́jọ́ tẹ̀síwájú àwọn ọmọ mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Lọ́jọ́ tí ọ̀tá bá dìde lórí àwọn ọmọ mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀. Àánú yín sọ̀rọ̀ lórí ìdílé mi, àánú yín sọ̀rọ̀. Ẹ tẹra máa dúà yẹn, gbà fún àwọn ọmọ yín náà, ẹ gbà fún ìdílé yín. Ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ Ọlọ́run wa. Ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lọ́jọ́ ìdáǹdè mi. Ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lọ́jọ́ ìṣerere mi. Àánú Ọlọ́run sọ̀rọ̀, àánú Ọlọ́run sọ̀rọ̀, àánú Ọlọ́run sọ̀rọ̀. Gbọ́ àdúà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí Jésù Olúwa wa? Bàbá yẹn ṣe kinní kan tó special lọ́jọ́ yẹn. Bàbá mi àgbàlagbà. Kínníkínní ọ̀hún tí mo rí ń bẹ̀. Jésù fi ọjọ́ ìdáǹdè aláìsàn yẹn, ó fi ọjọ́ yẹn pamọ́. Jésù fi pamọ́, kò jẹ́ kí ẹnikẹ́ni fura. Nígbà tí mo ka ìtàn yẹn sísàlẹ̀ ni mo tó mọ̀ pé what? Ẹjọ́ ṣe ń táyé ẹ̀ bàjẹ́, ṣe yẹ kó tún lọ tà á. Títí ẹ ti bàjẹ́ kanlẹ̀. Ṣé ló dàgbà ìgbà tí ọ̀tá tún dìde sí wèrè? Ẹjọ́ kí lè ọ̀tá tún fẹ́ fi wèrè ṣe nítorí Ọlọ́run? Bí ọ̀rọ̀ máa yẹn ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ṣùgbọ́n Jésù tó jẹ́ Olúwa wa, ó ti mọ circumstances tó yí máa yẹn ká. Ó wá fi ìyanu ẹ̀ sí ọjọ́ ìsinmi. Oh my God. Ẹ wo Bíbélì tẹ́ ń wo yẹn, ó ti wà too interesting jù. Ó dẹ̀ wà bí ìgbà tí wọ́n hun báskẹ̀tì ni, tẹ́ bá fẹ́ tú, ẹ nílò ẹ̀mí mọ́ láti máa ṣàlàyé ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Jésù Olúwa wa, kábíyèsí ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Èmi gbóṣùbà Sátánì káàtà fọ́lọ́run o. Ẹ̀yin náà ẹ sọ bẹ́ẹ̀. Mo fẹ́ ẹlẹ́gbóṣùbà Sátánì káàtà fọ́lọ́run, ẹ sọ bẹ́ẹ̀. Oh God. Ó dá ẹ rí nísìn. Ìdí ẹ̀ tí mo sọ pé Jésù fi ọjọ́ deliverance ẹ̀ pamọ́ ni wípé ọjọ́ ìsinmi ló bọ́ sí Sábàdé, níbi tí wọn ò ti kí ń ṣe ohunkóhun. Even gan miracle ara òfin Ísírẹ́lì ni. Ẹ gbọ́dọ̀ dáná lọ́jọ́ ìsinmi, ẹ gbọ́dọ̀ lọ kíyàn lọ́jọ́ ìsinmi, wọn gbọ́dọ̀ wá kíyàn lọ́jọ́ ìsinmi, ẹ gbọ́dọ̀ ṣe ohunkóhun. In fact, ẹ lè gbé abọ́ láti ibì kan síbi kejì, ẹ lè dáná oúnjẹ ní ọjọ́ ìsinmi ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, láti inú aginjù náà ti bẹ̀rẹ̀ kí nìyẹn. Oúnjẹ tó máa jẹ ní ọjọ́ ìsinmi wọ́n á ti sè é. Ó kọ̀ láì òun náà ti máa sè é. Oúnjẹ ò dẹ̀ ní bàjẹ́. Oh my God. Nígbà tí agbára Ọlọ́run tó ń gbé láàrin àwọn èèyàn nígbà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ti mọ̀ pé nobody is expecting that. Àwọn ọ̀tá ẹ̀ ti máa relax.
Jésù dẹ̀ yọ gúlúọ̀ ó dẹ̀ sọ ṣó fẹ́ gbà mí dáadáa ló bẹ̀rẹ̀ ẹjọ́ burúkú yìí Jésù tiẹ̀ dá lò ó ní ìdẹ́gbẹ́ àkìtẹ̀rẹ́ kó sì máa rìn máa waste time mi káwọn ará bíi tó understand nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́dọ̀ tó kún péjọ kán tó máa query mi kán tó máa query ìwọ náà ó yá gba ìyanu rẹ̀ sọ fún Ọlọ́run Jésù Olúwa wa ẹ fi ọjọ́ òmìnira mi rú ìjọba òkùnkùn lójú ẹ wò tá a bá lè gba àwọn àdúrà òní gbogbo àwọn ìtọ́ ẹ̀ mo ṣe máa ń sọ fún àkìrìsẹ́nì pé gbogbo àwọn tá tẹ̀jẹ̀ ẹ ní òye Ọlọ́run ni tẹ́ ẹ bá ní òye Ọlọ́run ọ̀tá máa wò bọ̀ báyìí títí ìyanu ya testimony ya ti parí ẹ ti ṣe testimony àwọn èèyàn ti jẹ wọn ti mú wọn ti dì lọlé ẹjọ kí ló ó ṣẹlẹ̀ ni mo ń sọ fún yín o ó ṣẹlẹ̀ ni mo ń sọ ẹ jẹ́ àgbàdo ẹ̀ tán mo ti sọ̀rọ̀ yẹn rí màá tún sọ lónìí kẹ́lẹ́ oh God oh Lord make my deliverance a day of mystery to the kingdom of darkness Jésù Olúwa ẹ fi ọjọ́ òmìnira mi rú ìjọba òkùnkùn lójú ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ọjọ́ òmìnira mi ọjọ́ ìtúsílẹ̀ mi ọjọ́ ìyanu mi Olúwa ẹ fi rú ọ̀tá lójú ìjọba òkùnkùn Olúwa ẹ fi rú wọn lójú lórúkọ Jésù Olúwa ẹ fi rú wọn lójú Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú ìyanu mi tẹ́ ẹ ti pèsè sílẹ̀ ọjọ́ tẹ́ dá gan lórúkọ Jésù Kristi ẹ fi rú ìjọba òkùnkùn lójú Olúwa ẹ jẹ́ kí n rà àánú gbà Olúwa ẹ jẹ́ kí n rà àánú gbà ọjọ́ ìyanu àwọn ọmọ mi ọjọ́ ìṣerere ọjọ́ ìṣelógo wọn ẹ fi rú ìjọba òkùnkùn lójú pátápátá gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run mo sọ ọ̀rọ̀ kan nígbà kan testimony ńlá tí ọmọ ìjọ wa kan ṣe nìyẹn ní ṣọ́ọ̀ṣì wa tẹ́lẹ̀ wọ́n fẹ́ lọ ṣe wedding ṣe dẹ̀ mọ̀ ní Nàìjíríà àwọn ẹ̀yà yẹn àwọn Igbos wọ́n ní àṣà yẹn láti máa ìlú wọn ni wọ́n ti máa ṣe gbogbo nǹkan mi mọ̀ bóyá ó ti wá ń yàtọ̀ báyìí o ṣùgbọ́n irọ́ ni wọ́n á dé village wọn ṣáá ni wọ́n ní kọ́ṣọ̀ yẹn gan tí mo dẹ̀ láìkẹ́ ní mẹ́bà wa bá mi wọ́n fi ṣe wedding wọ́n náà máa lọ village wọn lọ ṣe o mo ní ẹ lọ ṣe mo wá rí àtọkọ àtìyàwó wọ́n ṣàfẹsẹ̀ kọ́lẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ẹ sọ nǹkan tẹ́fẹ́ sọ wọ́n wá ní village wọn ẹ̀rù wa ń bà wọ́n ní màmá kan wà níbẹ̀ wọ́n ní màmá yẹn ẹ bá fẹ́ ṣe nǹkan ní village yẹn tí ò bá lọ tú bá lọ́dọ̀ ẹ̀ ó nìkan tó gbọ́dọ̀ gbé nítorí bá ti ní kó gbé wá tí ò bá ti rí gbé wá kò gbọ́dọ̀ ṣe anything o tó bá ṣayẹyẹ tí ẹ máa bá o ó lè má délé o mo á rẹ̀ ní so nǹkan tẹ́ fẹ́ sọ fún mi nìyẹn tẹ́ ẹ ń ṣe pago so ẹ̀yin ò gbà pé ọlọ́run táwa ń sìn ó ní agbára ju gbogbo àwọn ìyá àrídèdè wọ̀n yẹn lọ wọn làwọn ọmọ wọn ní ṣùgbọ́n àwọn dáàdi wọn ti ń kàn mọ́ létí káwọn mówó dání o torí wọn mọ nǹkan tí ìyá máa gbà wọn ní ìyá wèrè wo nìyẹn ẹ kúnlẹ̀ ẹ̀jẹ̀ àgbàdua bíire la máa gbàdúrà o kò jù ìṣẹ́jú méjì lọ Jésù Olúwa mo ní ẹ máa lọ ṣe gba Ọlọ́run gbọ́n níbẹ̀ ni ọmọ wa pé mo á wo ọkọ tí ò kí ń ṣe ọmọ àlè ṣọ́ọ̀ṣì ó lóò kí ń ṣe ọmọ àlè ṣọ́ọ̀ṣì ó dẹ̀ kí ń ṣe ọmọ àlè fún Jésù níbẹ̀ ni ẹ lọ kí ló wù ẹ́ láti rà fún màmá ó ní búrẹ́dì ra búrẹ́dì kẹ́ lọ gbé fún yà kẹ́ máa bá ti yẹn lọ. ẹ̀yin ọmọ Ọlọ́run kì í ṣe inú Bíbélì mo tún sọ fún ayé o ẹ wo àti sin Ọlọ́run máa rọrùn jù o ohun tó ń ṣe wá ni wípé a sì ní fíà láti rely lé lórí pátápátá 100% náà bá gbéra o ṣé nígbà tí wọ́n dé látó mọ ìtúṣẹlẹ̀ lọ́hùn kí ló ṣẹlẹ̀ arákùnrin ní báwọn ṣe délé báyìí níyà wọn béèrè pé ọ̀dọ̀ màmá kọ́ àwọn náà fẹ́ lọ gbé búrẹ́dì fún bàbá wọn búrẹ́dì kẹ̀ àní ṣé bí ẹ máa lọ bèrè bàbá ẹ ṣàfimílẹ̀ jẹ́ kí n lọ wọn lọ kí ìyá o ẹ ǹlẹ́ màmá ẹ pẹ̀lẹ́ àbáwo ní kíní kan ìyá ò ríran dára wọn ọmọ lágbájá báyìí ló ń kí yín màmá pẹ̀lẹ́ báwo ní ló máa gbé búrẹ́dì màmá búrẹ́dì mo gbé wáyé o àwọn gbé búrẹ́dì fún màmá náà bá padà náà ṣe wẹ́ẹ̀dì lọ́n ti wọn àwọn yẹn dẹ́ ń béèrè lọ́wọ́ ọkọ ìyàwó ṣé ẹ ti lọ rí màmá àti rí màmá ṣé màmá ẹ ti sẹ́tù màmá pátápátá búrẹ́dì náà gbé lọ wọ́n ṣe wedding tán pátápátá wọ́n dẹ̀ ọkọ bá gbéyàwó ó dẹ̀ kó ó ń bọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́lẹ́lẹ́ntì ẹ wò ìgbà tí wọ́n kù díẹ̀ kan dẹ́kọ̀ọ́ ni wọ́n tó pè wọ́n lórí fóònù pé ṣé ẹ ti délé wọn ni a ti wọ inú Èkó ṣùgbọ́n àti ìdílé wa ṣèpé ó dọ̀pọ̀ máa ń wà nígboro àwa ti wọnú Èkó but àti ìdílé wa ọlọ́run aṣọ ìdílé àánú kí ló tẹ́ tún fi ń yọ mí lẹ́nu tẹ́ ń pè mí wọ́n ní àwọn rí mírèkù kan ni wọ́n ní kí ni mírèkù ọ̀hún wọ́n á béèrè pé ẹ gbọ́ wọ́n ní màmá yẹn wá ń béèrè lẹ́yìn ìgbà tí àwọn tó ṣe wedding ti fẹ́ẹ́ dé kó pé ẹ gbọ́ òun kàn ti ń gbọ́ ariwo látàárọ̀ kí ló ń ṣẹlẹ̀ làwọn á sọ fún ilé ẹ̀ pé màmá ọmọ lágbájá bàbá ẹ̀ ló ń ṣe wedding ó ṣe wedding kẹ̀ ṣó tí wàá gbàṣẹ lọ́wọ́ òní wọ́n sọ pé àṣẹkẹ̀ ṣé bó wá báyìí tó gbé búrẹ́dì fún yín ok olóòótọ́ ni wọ́n gbé búrẹ́dì fóun
ó gbé búrẹ́dì fóun, wọ́n ló wá ń ṣe ránmọ́ rádaràdà rédèrèdè. Wọ́n láti máa béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni yẹn wípé kí ló lò wá? Mọ́mì, tí wọ́n bá béèrè lọ́wọ́ yín pé kí lẹ̀ ń lò, àbí kán máa wò yín bákan torí wọn ò ní gbàgbọ́ pé orúkọ Jésù lásán ó tó, wọn ò ní gbàgbọ́ láyé. So ẹ gbọ́dọ̀ mọ̀ kinní kan dájú tàdá wípé tí Jésù bá fi ọjọ́ ìyanu yín pamọ́ fún àwọn ẹ̀mí òkùnkùn, ẹ rí tí ń ṣe o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ tún àdúrà yẹn gbà pé Jésù Olúwa, ẹ fi ọjọ́ òmìnira mi, ẹ fi rú ìjọba òkùnkùn lójú. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà ọjọ́ ìyanu mi, ẹ fi rú ìjọba òkùnkùn lójú ní orúkọ Jésù Kristi. Ọjọ́ ìyanu mi, ọjọ́ ìṣerere mi, ọjọ́ ìyanu àwọn ọmọ mi, ọjọ́ ìṣerere wọn, ọjọ́ ìyanu ìdílé mi, ọjọ́ ìṣerere wa. Olúwa fi rú ìjọba òkùnkùn lójú, Olúwa fi rú wọn 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 lójú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ kìrìsìtẹ́nì, a ò mọ̀ bọ́lọ́run wa bó ṣe yanjú ìṣòro. Ó ṣe ní láàánú gan. Ó lè máa gbé ẹlòmíì. Mi ì fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó ń yalé, mi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa wọn lónìí. Mo fẹ́ dúró lórí àárín àwọn ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ogun kan náà sì pàpà tó ń jà wá náà. Lóòótọ́ àyálé wòlíì, lóòótọ́ àyálé àfáà, lóòótọ́ àyálé babaláwo, lóòótọ́ àyálé wòlíì àgàmù rárá, àyálé. Ṣùgbọ́n a sì ní àwọn ọ̀nà míì tá a fi ń dí ìbùkún wa lọ́wọ́. Òun náà ni ìrégbè. Ó farahàn ní àdúrà wa. Olúwa, ṣé mi sìn ọ́ tó ni? Ṣé mi ìwọ wo ló sìn Ọlọ́run tó? Ṣé mẹ́ta ọlọ́sẹ̀ ṣọ́ọ̀ṣì tó ń lọ? Àwọn kan ní ayé tá a jọ wà ojoojúmọ́ orí òkè náà ń lọ. Ó mà ṣe. Mo ń ṣàlàyé brọ́dà kan láyé ìgbà kan ní former church mi. Brọ́dà yẹn ilé ẹ̀ jìnnà débi pé sí church débi pé ṣùgbọ́n olùkọ́ máa dé o. Máa wọ àwọn tó wá ń gbé àgbẹ̀ church máa níṣẹ́ rí. Brọ́dà yìí ti dé báyìí. Ṣùgbọ́n mo wá notice brọ́dà yìí kò sígbà tó bá dé bàtà ẹ̀ á ti dọ̀tí. Tó bá ti dé báyìí ó ń lọ straight lẹ́sẹ̀kùlé nìyẹn, ó ń lọ ṣe bàtà ẹ̀ dáadáa. Wọ́n adijọ́ kan mú kan wá curious, mo ní bros, bàtà yín yẹn ṣé o sí? Láti Monday to Friday tẹ́ bá ti ẹ̀ lò ẹ máa fàná tún ṣe. Àwọn oníra sà, ó ní òun máa ń trek láti ilé òun wá church ni. Ó nígbà míì tó bá wà lọ́wọ́ òun á kàn trek díẹ̀, òun á wá mọ́tò díẹ̀. Ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu. Ìbúlẹ̀ lẹ́yìn gbé, ó tún repeat ẹ̀. Lẹ́tí rìn wá ìṣẹ́jú mélòó níbi 1 hour 30 minutes wọ́n á fi lè dé church bá ní kí ló dé? Ìfà ẹ wo tí ìgbé ayé wọ̀ bá challenge Ọlọ́run àti ìṣe nǹkan kan o. Mo ń sòótọ́ fún wa. Mo ní ẹni tí ò bá sí owó lọ́yìn but ẹ dá ọrẹ lénìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn gbọ́dọ̀ yọ owó rẹ̀ wọ́n sọ́tọ̀ ná ká tó bá sọ̀rọ̀ owó mọ́tò. Mà ṣe o. Níbi tẹ́lòmíì tó bá ti wá ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday, mo sọ lẹ́yìn ọjọ́ mẹ́ta ní ṣọ́ọ̀ṣì wa, tó bá ti wá ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday, yóò wá ní ìlélo náà lè ní mo try lánàá owó tí mo ná ṣọ́ọ̀ṣì pọ̀ 4,000 naira. Ṣé 4,000 ló dá lọ́rẹ̀ náírà? Òun wọ mọ́tò láti ibìkan dé ibìkan, òun gbọ́kadà láti ibìkan. So ìyẹn ni pé owó mọ́tò tó wọ̀, owó ọ̀kadà tó wọ̀, owó kinní kan Uber tó gbé, òṣìmọ́wọ́ rẹ̀ iye tó ná fọlọ́run lọ́jọ́ Sunday nìyẹn. What a wonderful Christian. Irú kìsẹ́ níbi àní ṣeun tuntun láyé mi, uncommon miracle, uncommon máa wọ̀. Àwọn ibi tá a ti máa ń rẹ́ra wa jẹ́ nìyẹn. Tẹ́lómi ìrégbè ni o, ìrégbè ṣá nínú àdúrà nínú gbogbo ẹ̀. Mo rántí lọ́dún yẹn lọ́hùn, àwọn ọmọ mi yẹn má bínú, mo máa ń bẹ̀ wá ẹ má bínú kó lè yé wa ni. Àwọn ọmọ mi yẹn ẹ̀rí ní bá gbé fóònù àbámi wọ́n lẹ́nìkan wà lórí call kí n dálóhùn bá dálóhùn hello ògo Jésù wá dúpẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣòro bá sọ̀rọ̀ o ẹ ṣòro rí o. Mo pe nọ́mbà kan tí mo yí lórí Masige TV, mo pé mo tún kúrò níbẹ̀. Mo lọ sí kinní kan, mo pé mo tún kúrò níbẹ̀. Wọ́n sọ̀rọ̀ títí gbà tó wá kàn pẹ́ tán sọ̀rọ̀ lọ́mọ́ àwọn aago ń lọ bí 7 minutes. Mo kàn ní hello ma hello kan tó gbọ́ hello mi gan kọ́. Bàtàn bó tán mo ní ẹjọ́ ta lè fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n láwọn bàbá ni, ṣé bàbá kọ́ ni mo bá sọ̀rọ̀ ẹni? Mo ní bàbá wo? Wọ́n ní bàbá Adeosun. Mo ní hello ma, bàbá Adeosun wà ní oko wa. Mo tọ́ pé Sam Adeosun lè fẹ́ bá sọ̀rọ̀. Ẹ ti ń waste time. Bí 15 minutes lẹ́ni ẹlòmíì tó máa pè wọlé ní ìsìn láti bí ìṣẹ́jú bí 7 mẹ́jọ báyìí. Ó yẹ kẹ́ ẹ ti sọ kan tẹ́ ẹ bá wá. Ẹni ó hard gan fẹ́mi gan fúnra mi. Tó bá hard fún yín láti rí mi, ó hard fẹ́mi gan láti bá yín sọ̀rọ̀.
so time tẹ́ fi ń waste time àti níbi tá a sọ̀rọ̀ dé ẹ fìrí gbé ilé ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ ẹ rí lọ́jọ́ yẹn lọ́hùn mọ́mí àná ẹ má bínú mi ò bínú mi ń sọ fún yín ni torí time bá tán bá ti ń tẹ́lẹ̀ mi bá pè wọlé ó láì kàn jákọ̀lù yín kẹ́niyẹn lè so mi ìfẹ́ kórí bẹ́ẹ̀ ni ẹ rí òun ló ṣe bàbá yẹn ọlọ́run mi ò ṣùgbọ́n ńkọ́ tí ì bá ṣe àánú ọlọ́run ètò ìmúṣẹ́ pé àdúrà kan á sọ fún ọlọ́run Jésù Olúwa ẹ mú mi gbọ́n ní ọjọ́ ìtúsílẹ̀ mi kí Sátánì má bàa rẹ́ mi jẹ àdúrà tí mo fẹ́ ká gbà nìyẹn. Oh Lord, make me wise on my deliverance day so that Satan will not cheat me. Ẹ mú mi gbọ́n kí ọlọ́run mú wa gbọ́n ju Sátánì lọ ní ọjọ́ ìtúsílẹ̀ wa ní ọjọ́ ìyanu wa ní ọjọ́ promotion wa ní ìkórìtà ìṣerere wa ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ mú mi gbọ́n ní ìkórìtà ìṣerere mi. Olúwa ẹ mú mi gbọ́n ní ọjọ́ ìtúsílẹ̀ mi kí Sátánì má bàa rẹ́ mi jẹ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ mú mi gbọ́n ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú mi. Olúwa ẹ mú mi gbọ́n ní ọjọ́ ìtúsílẹ̀ mi kí Sátánì má bàa rẹ́ mi jẹ. Olúwa ẹ mú àwọn ọmọ mi náà gbọ́n o ní ọjọ́ ìtúsílẹ̀ wọn o kí Sátánì má bàa rẹ́ wọn jẹ. Ẹ mú aya mi gbọ́n ní ọjọ́ ìtúsílẹ̀ rẹ̀ kí Sátánì má bàa rẹ́ jẹ. Ẹ mú ọkọ mi gbọ́n ní ọjọ́ ìtúsílẹ̀ ọkọ mi kí Sátánì má bàa rẹ́ jẹ. Olúwa ẹ mú ìdílé mi gbọ́n o ní ọjọ́ ìtúsílẹ̀ wa kí Sátánì má bàa rẹ́ wa jẹ. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Olúwa ẹ jẹ́ ká ràánú gbà. 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 Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run nígbà tí omi bá rú, oh my God, ṣe pé ó ní kókó àdúrà wa yìí. Bàbá yẹn ní nígbà tí omi bá rú ẹni tó bá kọ́kọ́ kó sómi yẹn á máa gba ìyanu tiẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé nígbà tí omi bá rú tí ìyanu wa tó yẹ kó kàn ní ìyanu wa ẹ jẹ́ kó yé wa pé ọ̀tá ayé wa ò ní fẹ́ gbà o ká ṣàṣeyọrí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa o, ọ̀tá ayé wa ò ní gbà o. Orí ìṣe ló máa mú wa o. Ẹ rántí ìyá wa Áánà o nígbà tí omi rú fún wọn tọmọ fẹ́ dé iye wọn ṣí pé kán lọ gbàdúrà nínú tẹ́ḿpìlì wọ́n máa wọ tẹ́ḿpìlì lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ni wòlíì sọ ní àkókò ìgbà yẹn? Spirit of assumption ó ṣiṣẹ́ nú ayé bàbá yẹn. Ó dẹ̀ ní bẹ́ẹ̀ ṣe máa mú tíkiri ní ẹ wà máa débi ẹ máa ṣe bàlàbàlà ẹ máa ṣe pòtòpòtò. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe? tó wá pé ayé èdè òní ni ẹjọ́ bẹ̀rẹ̀ ni o wọn ẹlòmíà láàlì wòlíì èlì débi pé wòlíì èlì á ká aṣọ ẹ̀ sábẹ́ tán bẹ́ẹ̀ ni mo sọ fún wa ní àwọn kìrìsìtẹ́nì òde òní pé insult what an insult kò ṣe bẹ́ẹ̀ o ó ní bàbá kò rí bẹ́ẹ̀ ẹ̀dùn ọkàn mi ni mo sọ fún Ọlọ́run kíní kan wòlíì dẹ̀ súre fún wòlíì Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ wo oh God ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé arákùnrin tó ti ṣàìsàn fún 38 years ó mà bí Jésù ṣe pàṣẹ yẹn ó mà rí bẹ́ẹ̀ ó mà gbé àkéte ẹ̀ ó mà bẹ̀rẹ̀ sí rìn ṣùgbọ́n ìyanu kan ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kẹwàá tó ó sọ yà mí lẹ́nu pátápátá pé ènìyàn mà tún lé ní mo tún rí dimension tuntun tí ìwà tí ènìyàn tún lè wù níbí. John chapter 5 verse 10 Bíbélì ní ó ní nígbà náà ni àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú láradá pé ọjọ́ ìsinmi ni òní kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ̀ ayé mi o haba ẹjọ́ ẹni tí wọ́n mọ̀ láti bí 38 years ago Ọlọ́run mọ ipò tí tẹ́lómi máa wà nù wọn nígbà tó ti mọ máa yẹn létí odò yẹn kí làwọn gan wà ń bẹ̀ gan that's another thing kí ni wọ́n wà ń bẹ̀ tó Bíbélì òpè wọn ni aláìsàn ó ṣe kó jẹ́ pé àwọn tó fẹ́ help àwọn other people wọ́n wá sọ pé nígbà tí mo tútù kàbí àbí mi ò rí ni nítorí náà the Jews therefore said to him who was cured, it is the Sabbath, it is not lawful for you to carry your bed. Ayé mi o lẹ́ni tó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn fún 38 years ó tún jàjà gbé bẹ́ẹ̀ díẹ̀ ó tún jàjà bẹ̀rẹ̀ sí rìn wọ́n bẹ̀rẹ̀ sí kóòtì òfin fún pé kò tọ́ sí ọ láti máa rìn ẹjọ́ èwo ló ṣe pàtàkì jù ṣé miracle tó rí after 38 years of sickness ni àbí òfin pé má gbé àkéte rẹ ní ọjọ́ ìsinmi ìṣẹ̀ kan bá dúpẹ́ ìṣẹ̀ kan bá yọ̀ oh God lẹ́ni tó tún wá ẹni tó máa ràn lọ́wọ́ láti tì sómi tí ò tún sí o á sọ fún Ọlọ́run oh God
torí bàbá yẹn sọ ọ̀rọ̀ kan ni ṣùgbọ́n mo fẹ́ ká fi kọ́kọ́ gbàdúrà náà ó wù mí ká kọ́kọ́ fi gbàdúrà ó wù mí kó jà kó oh God ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ibì kan wà tí mo fẹ́ ká kà ní verse 11 ibì kan wà tí mo fẹ́ ká kà ń bẹ̀ ohun tó sọ ń bẹ̀ ni wípé mo sọ máa pé mo ní àwọn èèyàn sọ pé kò tọ́ sí àbí now ó wù mí ká lọ síbẹ̀ yẹn náà ó ní ó sì dá wọn lóhùn pé ẹni tí ó mú mi lára dá ni ó wí fún mi pé gbé àkéte rẹ kí o sì máa rìn ẹ̀rí sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ jẹ́ kó tọ́ sí mi láti sọ ẹ̀rí tuntun nígbà tí Jésù sọ pé ẹ̀rí tọ́ sí èèyàn Jésù ní ìyanu tọ́ sí ẹ Jésù ní ìgbéga tọ́ sí ẹ Jésù ní ojúrere tọ́ sí ẹ làwọn kan wá ní ṣé kó máa sọ testimony yo nínú service ní ìsìn là ń ṣe léni ẹ rí i pé ó ní tán wá oh Lord let it be within my right to speak new testimonies let it be within my right to live a good life let it be within my right for my life to move forward let it be within my right to be great in this world Jésù Olúwa ẹ jẹ́ kó tọ́ sí mi ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti sọ èrè tuntun ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi yóò láti rí ìṣeré àwọn ọmọ mi ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi yóò láti gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé tó tayọ ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti sọ èrè tuntun ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé ìṣelógo ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi lórúkọ Jésù Kristi láti rí ìṣeré àwọn ọmọ mi Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi ní orúkọ Jésù ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ tẹra mọ́ àdúrà yẹn pé Ọlọ́run kó jẹ́ ẹ̀tọ́ yín láti gbé ìgbé ayé tó dáa kó jẹ́ ẹ̀tọ́ yín láti rí ìṣeré àwọn ọmọ yín kó jẹ́ ẹ̀tọ́ yín láti rí àlàáfíà ayé yín kẹ́yìn náà gbégbé ayé àlàáfíà ẹ̀tọ́ yín ló yẹ kó jẹ́ so ó wù mí kẹ́ claim ẹ jẹ́ àtún àdúrà yẹn gba ìjọ torí àdúrà yẹn dàbí pé ó strike a chord kan ní àgọ́ ara mi Jésù Olúwa ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé àlàáfíà tabanẹ́tàrẹ́ ò dáa mo fẹ́ kó tẹra mọ́ yẹn fún àwọn tí ó nílò ìwé ìgbélú ẹ sọ fún Ọlọ́run kó jẹ́ ẹ̀tọ́ yín láti gbé ìgbé ayé tó dára torí tẹ́ ẹ̀ bá níwèé ìgbélú ẹ̀ lè gbé ìgbé ayé tó dára o mo ń sọ fún yín kì í ṣe Nàìjíríà lẹ́ ń gbé tó pé Nàìjíríà ń bí ni ẹ máa darapọ̀ mọ́ gbogbo wa ní kò sẹ́ni tó rí yín ní lọ́dọ̀ àwọn òyìnbó kẹ́ ẹ fẹ́ ra nǹkan lásán gan kó jẹ́ pé ọmọ ìlú nìkan ló tọ́ sí wọ́n máa bèrè oríṣi nọ́mbà ni kí ni nọ́mbà kíní kan báyìí nọ́mbà kíní kan báyìí identify yourself lọ mú ìwé tax ẹ wá lọ mú ID evidence of God Jésù Olúwa ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé rere ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé ìṣelógo ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti di ńlá ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti ṣe rere ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti gbé ìgbé ayé tẹ̀síwájú ẹ jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ mi láti ṣe rere gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o ṣe rí mo rántí ẹnìkan béèrè kan lọ́wọ́ mi nígbà kan wọ́n ní kí ló tẹ́ fi máa ń sọ léraléra wípé yóò pé garanti ni o téèyàn bá gba nǹkan yàtọ̀ sí ọ̀dọ̀ Jésù garanti ni pé kò lè last ṣe àbí kí n sọ ní èdè mi tó máa yé yín èdè mi tó yé máa yé yín ni pé téèyàn bá gba ohunkóhun níbikíbi yàtọ̀ sí orúkọ Jésù nìkan kò ní láàsì o ẹni ìbéèrè tí mo lẹ́nu yẹn béèrè lọ́wọ́ mi nìyẹn ó ní mo máa ń sọ bẹ́ẹ̀ léraléra ó ní kí ló fà tí mo fi máa ń sọ bẹ́ẹ̀ kí ni mo mọ̀ tí mi jẹ́ káwọn mọ̀ tí mo fi máa ń sọ bẹ́ẹ̀ mo ní wọ́n ṣe mo ní ìdí ẹ̀ ní wípé testimony yín àwọn agbára kan wà tá máa question ẹ̀ kò sí testimony tẹ́ ṣe lábẹ́ agbára ọwọ́ ìyanu Jésù tí ò ní sí àwọn ẹ̀mí kan tán máa question yín lé lórí òun ló ṣẹlẹ̀ sí máa
tẹ́ bá farabalẹ̀ ka bíbélì ẹ rí i pé kò sí ẹni tó rí ìyanu gbà tí wọn ò query tí wọn ò question ẹ̀ àfàwọn tí bíbélì ò sọ ìtẹ̀síwájú ẹ̀yìn after tán rí testimony wọn tán wọn ò tẹ̀síwájú ìtàn yẹn òun là fi ka ẹ rí wọ́n question ẹ̀ kò sí ìkan tó kàn wọ́n bóyá ó ti ṣàìsàn fún 38 years kí ló kàn wọlé wọn ẹ̀ ṣùgbọ́n ìwọ tá a ti rò bóyá bó ṣe máa bá kú nìyẹn ló dé dìde no kò possible wọ́n question ẹ̀ ṣùgbọ́n ó ní èsì verse 11 John chapter 5 verse 11 ó ní ó sì dá wọn lóhùn pé ẹni tí ó mú mi lára dá ni ó wí fún mi pé gbé àkéte rẹ kí o sì máa rìn pé èmi kọ́ mo dìde apáláṣẹ fún ayé mi ni máa yẹn mọ̀ pé òní bákin Jésù àṣẹ ló gbé dìde tí mo ń sọ nìyẹn á sọ fún Ọlọ́run ẹ gbọ́dọ̀ gbàdúrà pé kí Ọlọ́run kó ràn yín lọ́wọ́ láti ní kó ràn yín lọ́wọ́ láti sìn dé ìkórìtà ìgboyà that God should help you to worship him to a place of boldness téèyàn bá ń sin Ọlọ́run ṣùgbọ́n tí ò sìn dé ìkórìtà ìgboyà bó bá ṣe ń ṣe testimony òní testimony yẹn á máa fò lọ kì í ṣogun o kì í ṣe ayé o àwọn tó ń ṣe testimony létí ẹ̀ àwọn ló question ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni ó yẹ ká ti mọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni a kì í fẹ́ sọ testimony wa ní gbangba yes or no ẹgbà bẹ́ẹ̀ tá a ti notice nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni ẹ̀rù máa ń bà wá ohun tó fà á ni wípé a ò tí ì sin Ọlọ́run dé ìkórìtà ìgboyà torí pé gbogbo testimony ó ní àwọn agbára kan tó máa question wọ́n á query ẹ̀ tá a bá dẹ̀ sin Ọlọ́run dé ìkórìtà ìgboyà a máa fade mọ́ wa lọ́wọ́ wọ́n á máa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ̀rí á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́ láti sìn yín dé ìkórìtà ìgboyà Oh Lord, help me to worship you to a place of boldness ìkórìtà ìgboyà téèyàn kì í sọ ìgboyà ẹ̀ nà wọ́n á ní èso bẹ́ẹ̀ yẹn á ní kí ló dé ṣé orí yín ò pé ni mẹ́ni tí mò ń sìn ni ìkórìtà ìgboyà nìyẹn Jésù Olúwa Olúwa ràn mí lọ́wọ́ láti sìn yín dé ìkórìtà ìgboyà ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ràn mí lọ́wọ́ láti sìn yín dé ìkórìtà ìgboyà Olúwa ràn mí lọ́wọ́ láti sìn yín dé ìkórìtà ìgboyà Olúwa ràn mí lọ́wọ́ láti sìn yín dé ìkórìtà ìgboyà bàbá Olúwa ṣàánú mi Ọlọ́run ayérayé Olúwa ṣàánú mi láti sìn yín dé ìkórìtà ìgboyà Olúwa ràn mí lọ́wọ́ ẹ ràn ìdílé mi lọ́wọ́ a fẹ́ sìn yín dé ìkórìtà ìgboyà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò ẹ má jẹ́ ń tàn yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa a sì ń fi nǹkan míì kún orúkọ Jésù bẹ́ẹ̀ ni mo sọ fún wa ọ̀dà ní báwo ni mo ṣe mọ̀ tá a bá ń pray fáwọn èèyàn ni tá a bá ń gbàdúrà fún àwọn èèyàn ni la máa ń mọ̀ àfi tẹ́ ẹ bá bá wa sọ̀rọ̀ yín tẹ́ bá ti bá wa sọ̀rọ̀ yín ó ti di burden nínú ayé wa ó ti di burden lọ́kàn wa láti fi ọ̀rọ̀ yín sínú àdúrà láì jẹ́ pé bóyá sọ fún yín gan mo sọ fún mọ́mì kan nìkan bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn mo sọ fún ẹ mo ní mọ́mì mi ò rí yín nínú ìmọ́lẹ̀ wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní èmi lọ̀rọ̀ yẹn yẹ tẹ́ bá dẹ̀ fi òye gbé ó yẹ kó yẹ yín náà nínú àdúrà mi tí mò ń gbà mi ò rí yín rárá so ẹ ò sí nínú ìmọ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn mi lè sọ fún wọn o òtọ́ ni o màá kọ́ máa sọ wọn pé ẹ máa gbàdúrà ni o ẹ múra sádùá ẹ tún gbàdúrà ẹ máa múra sádùá tó bá lè jù máa fún aládùá léraléra kọ́ máa gbàdúrà bóyá òye ayé wọn bẹ́ẹ̀ ni ìjà sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ tú àṣírí gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé mi kí n lè gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú ìdí ẹ̀ tí mo fi ká gbàdúrà yẹn mọ́ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ akẹ́bí Kìrìsìtẹ́nì kì í ṣe àwa fúnra wa la tọwọ́ bọ̀ nǹkan ṣe ni wọ́n tọwọ́ bọ̀ nǹkan on our behalf bí àwọn fámìlì wa tá a fọ̀rọ̀ lọ tàbí pásítọ̀ tá a wà lábẹ́ tó lóun porúkọ Jésù lé wa lórí ó lè má já wa fúnra wa ṣùgbọ́n kó jẹ́ pé àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ wa wọ́n ti tọwọ́ bọ̀ kankan on our behalf ṣùgbọ́n tá a bá gbàdúrà kí Ọlọ́run kó tú àwọn àṣírí òkùnkùn àti gbé ìgbésẹ̀ àrọ̀rùn Oh Lord, expose the work of darkness in my life so I can take a step of progress. Jésù Olúwa
ẹ tú àṣírí gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé mi kí n lè gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àṣírí òkùnkùn pátá Olúwa bá mi tú, Olúwa bá mi tú, Olúwa bá mi tú kí n lè gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Olúwa tú àṣírí òkùnkùn nínú ayé mi, Olúwa tú àṣírí òkùnkùn nínú ayé mi, Olúwa tú àṣírí òkùnkùn nínú ayé mi, Olúwa tú àṣírí òkùnkùn nínú ayé mi kí n lè gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Olúwa tú àṣírí òkùnkùn nínú ayé mi kí n lè gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Olúwa tú àṣírí òkùnkùn nínú ayé mi kí n lè gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ọba yìí, Ọlọ́run ọba yìí. Àní àtúnrí àwọn míì ṣé kò yà yín lẹ́nu báyìí tí Ọlọ́run ti tú àṣírí fún nínú ìran tó kí Ọlọ́run ò fi hàn pásítọ̀ kankan tàbí wòlíì fún wọn, àwọn fúnra wọn ni Ọlọ́run fi hàn o. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run dẹ̀ fi hàn wọ́n tán nǹkan mìíràn tó ń sọ. What a wonderful world, what a wonderful world. Ìyẹn ó dà mo ní àwọn àpẹẹrẹ tó pọ̀ ṣùgbọ́n ẹyọ kan wà tó unique gan. Ó ti so unique jù létí mi débi pé it's so unique that I don't even understand what is going on. Ẹ̀rí àwọn dáàdì yẹn ni nọ́mbà sọ fún mi fúnra àwọn náà dẹ̀ búùkù táìmì yẹn hello sir, wọ́n ní hello sir. Nọ́mbà ẹ̀ sì pariwo Ọlọ́run fi ìran kan hàn wọ́n o, ẹ̀rù bá àwọn jí ni o, àwọn jí tán báyìí àwọn ò lè sùn mọ́ o, àwọn bẹ̀rẹ̀ àdúrà ni o, gbogbo ọjọ́ bíi 3 lẹ́yìn ìgbà yẹn àwẹ̀ àtàdúrà ni o. Àwọn á ní àwọn gbọ́dọ̀ sọ fún Pastor Sam kíni ọ̀hún. Wọ́n ní ojú oorun, ẹjọ́ ẹ fetí sí ìran wọn. Wọ́n ní ojú oorun làwọn sùn, làwọn dẹ̀ bá ara wọn. Wọ́n rí pé ní ọwọ́ wọn wọ́n di ọwọ́ wọn, okùn náà fi di ọwọ́ wọn. Wọ́n ní wọ́n dè wọ́n débi pé okùn yẹn fẹ́ máa dùn wọ́n nínú egungun. Nígbà tí wọ́n tún wo ẹsẹ̀ wọn báyìí chain wà ń bẹ, okùn náà fi di ọwọ́, chain náà fi di ẹsẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí máàchì wọn lọ, ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ òsì. Wọ́n di apá wọn mú, wọ́n bẹ̀rẹ̀ sí mú wọn lọ. Wọ́n mú ọwọ́ nu họ́ọ̀lù kan. Wọ́n nígbà tí wọ́n dénú họ́ọ̀lù yẹn ẹ̀rù bà wọ́n. Wọ́n ní kán tó wọlé náà ti ń gbọ́ ariwo burúkú, ẹkún burúkú. Nígbà tí wọ́n máa rí wọn báyìí ó dàbí hospital ni. Wọ́n ní àwọn èèyàn wà ní orí bed, àwọn kan wà tán wọ lab coat. Wọ́n bẹ̀rẹ̀ sí yọ internal organ wọn láàyè. Wọn ò forúnkún wọn o, wọ́n rànjú lẹ̀ báyìí ni wọ́n ti dé ọwọ́, wọ́n ti dé ẹsẹ̀ wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí yọ ìfun, wọ́n bẹ̀rẹ̀ sí yọ ẹ̀dọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí kó sínú àwọn abọ́. Wọ́n gbé lọ, wọ́n kó sínú àwọn abọ́. Làwọn náà bàtà àwọn rí báyìí làwọn bú sẹ́kún. ẹjọ́ àwọn lọ́mọ. Wọ́n ní ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé àwọn bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọmọ tí wọ́n bí. Wọ́n náà bímọ 3. Wọ́n ní wọ́n dẹ̀ ń dárúkọ àwọn ọmọ wọn yẹn bọ́n ṣe dàgbà sí pé kán jọ àtọ́jọ́ orí wọn, àwọn wọ̀nyí kéré, ẹjọ́ nítorí Ọlọ́run ní ti bá ṣe ẹjọ́ owó wa. Wọ́n lè Ọlọ́run mi. Wọ́n ní bẹ́ẹ̀ lẹ́nìkan sọ kó ń dákẹ́ pé dáàdì sọ pé òun ló kàn. Ìyẹn ni pé tán máa yọ páàtì ẹ̀ láàyè, òun ló kàn. Àwọn yẹn máa kékeré pẹ̀lú mi agbẹ́mìí gbàtà máa ti yọ débi ọkàn. Wọ́n ti yọ débi pé agbẹ́rẹ́ ò gbé mọ́. Oh my God. Wọn ò kú o, wọn ò kú wọn lórun o. Lójú kẹ́ bá mọ bí irú igbe bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ bà yẹn lẹ́rù tó. Dáàdì yẹn wá sọ pé àwọn ní dáàdì ní ẹni yẹn sọ fún un pé dáàdì sọ pé òun ló kàn tán máa yọ páàtì ààrẹ. Ó ní wọn wò pé dáàdì wo, òun ò béèrè o, òun sọ sínú dáàdì wo àfi gúlúọ́. Tí pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn wọnú họ́ọ̀lù yẹn tó wá ń bá ìkan nínú àwọn méjèèjì tí wọ́n mú dání yẹn jà pé ó ti pẹ́ jù náà, ó yẹ kán ti parí nǹkan tó máa wá ní àkòsí bẹ́ẹ̀ nílẹ̀ ní sà pé kán wọ ẹnìkan jáde kán ṣe nǹkan tó fẹ́ ṣe jáde. Lòun fò dìde, dáàdì ńlá làwọn fò dìde Jésù. Okay, now èmi mo yín bá yín sọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ ti mọ bí story ń lọ, ṣùgbọ́n bí tẹ́ fọkàn sí yẹn kọ́ ni story lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí bí tẹ́mi náà fọkàn sí kọ́ ni story lọ. Mo ti fẹ́ gbẹ́nu lé ọ̀rọ̀ o, but ọkàn mi kàn ní kí n ní sùúrù kí n jẹ́ kán parí ọ̀rọ̀ wọn. Ni wọ́n ní Pastor Sam ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi. Àmúlá máa gbàdúrà. Wọ́n ní after ìgbà yẹn kí n wá fún wọn ní àwọn àdúrà tán máa gbà kí àwọn má ṣorí burúkú lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ wọn. Wọ́n á ní mi ò lè sọ àyẹn sínú àyẹn jáde lẹ́nu mi ni torí pé mi ò expect pé bíi tí ọ̀rọ̀ wọn máa parí sí nìyẹn. Mo ní ẹ ní sùúrù sà, ẹni kí n gbàdúrà fún yín. Wọ́n ní bẹ́ẹ̀ ni, then kí n wá sọ àwọn àdúrà tẹ́yìn fúnra yín á máa gbà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ yẹn. Kẹ́ ẹ má forí kọ́, kẹ́ ẹ má fara pa. Wọ́n ní bẹ́ẹ̀ ni lábẹ́ iṣẹ́. Mo ní ẹ tún ọ̀rọ̀ yín rephrase. Wọ́n ní tí mo pé ṣọ́ọ̀ṣì yẹn làwọn ń lọ, pé àwọn dẹ̀ dípò pàtàkì. Mo pé màmá wọn
kó tó kú màmá wọn kó tó kú ó sọ fún un pé àwọn mẹ́ta làwọn mú ẹ̀sìn gbàgbọ́ wọ ìlú yìí o so òun gbọ́dọ̀ kú òun ìjọ yẹn. In fact mi ò mọ̀ kan tí màá sọ mi ò mọ̀ níwájú Ọlọ́run àti ẹ̀ mi ò mọ̀ kan tí màá sọ ẹ bèè pé kí ni mi ò tiẹ̀ mọ̀ rárá tọ́ mo kàn ra pa fóònù yìí mo gbé fóònù fún ọmọ ẹ̀yọ́ mo gbé fún sẹ́kìtì mi gbà ayé àdá máa lọ bí tiẹ̀ wà ní mo ti wà ní kọ́ọ̀lù mi jọ mi ò mọ̀ kan tí màá sọ ni níwájú Ọlọ́run àti ẹ̀yọ́ torí pé ọkàn mi ní ti bá lọ gbé ẹnu lé ọ̀rọ̀ ó ṣeéṣe kí n ṣe èèyàn ó yí ọ̀rọ̀ yẹn unique létí mi gan ẹjọ́ àdúrà tá a gbà lẹ́ẹ̀kan ló lead mi sí ọ̀rọ̀ yìí o wípé kí Ọlọ́run kó tú àṣírí òkùnkùn kí lè mọ̀ mo ṣe máa gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú Ọlọ́run máa tú àṣírí òkùnkùn fáwọn kan wọn ò máa gbé ìgbésẹ̀ kankan ẹ wo ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ tú gbogbo àṣírí òkùnkùn nínú ayé mi ẹ tú fún mi kẹ́ ẹ wá fún mi ní orí ọ̀fẹ́ tí wọ́n fi gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú ṣe àdìgbé yẹn ó yàtọ̀ díẹ̀ orí ọ̀fẹ́ tí màá fi gbé ìgbésẹ̀ olú ẹ̀ dá lómi. Oh Lord, expose all works of darkness in my life and give me the grace to take a step of progress. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù orí ọ̀fẹ́ tẹ̀síwájú olú ẹ̀ fún mi orí ọ̀fẹ́ tẹ̀síwájú olú ẹ̀ fi fún mi orí ọ̀fẹ́ tẹ̀síwájú olú ẹ̀ fún mi àti orí ọ̀fẹ́ tí wọ́n fi gbé ìgbésẹ̀ yẹn orí ọ̀fẹ́ yẹn ni o orí ọ̀fẹ́ tí wọ́n fi gbé ìgbésẹ̀ olú ẹ̀ fún mi nígbà tí a bá tú àṣírí ọ̀tá tán orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá tí wọ́n fi gbé ìgbésẹ̀ olú ẹ̀ fi fún mi olú ẹ̀ fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi pé àkókò ti lọ ẹ jẹ́ á lọ sínú àdúrà nù wa mi ì tí ì parí àdúrà yẹn rárá ọ̀rọ̀ yẹn ṣe pọ̀ ó ṣe kí síbẹ̀ lágbára Ọlọ́run tá a bá ní program ní live ìlú tó bá bọ́ sí a ó fi gbàdúrà dáadáa ẹ jẹ́ ká lọ sí àdúrà nù wa ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká ṣìpẹ̀ ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ mo sọ fún wa orí ìkúnlẹ̀ ló ti máa ń wù mí ká change posture wa fáwọn tá ti wà lórí ìkúnlẹ̀ before now ẹ jẹ́ ká change posture wa bóyá jókòó ẹ jẹ́ á kúnlẹ̀ bóyá kúnlẹ̀ ẹ jẹ́ á nàró bóyá à ń lọ tá à ń bọ̀ ẹ jẹ́ á dúró sójú kan tàbí ká jókòó tàbí ká kúnlẹ̀ ẹ jẹ́ á máa gbàdúrà ká béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ béèrè mọ́ mi dáàdì ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ béèrè nǹkan tẹ́ bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí Ọlọ́run ní ipá àti agbára láti ṣe fún yín Ọlọ́run ní ipá àti agbára láti dá yín lóhùn ó yẹ máa gbàdúrà ó yẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ a fi ọpẹ́ fìyìn fògo fún orúkọ yín fún ibi tẹ́ ràn wá lọ́wọ́ dé àwọn ìṣìníyè tẹ́ fún wa àwọn ọ̀rọ̀ tẹ́ fi sí wa lẹ́nu àwọn ọ̀rọ̀ tẹ́ fi ní ká gbàdúrà àwa ti ṣe o àti gbọ́ràn sí àṣẹ yín bàbá Olúwa ẹ yà wá lẹ́nu bàbá Olúwa ẹ yà wá lẹ́nu bàbá Olúwa ẹ yà wá lẹ́nu gbogbo tá a bẹ̀bẹ̀ fún àti àwọn nǹkan eré tá ò tiẹ̀ ní òye nípa ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa fi ta wá lọ́rẹ mo gbàdúrà fún yín o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi Ọlọ́run á súre fún yín torí pé àjọ parapọ̀ gbàdúrà yìí ní orúkọ Jésù Kristi mo ní Ọlọ́run á súre fún yín èrè àdúrà yìí lórúkọ Jésù Kristi ó jẹ́ àjẹmọ́ni fún yín ìyẹn ni pé àwọn tọ́lọ́run ti yà sọ́tọ̀ pé wọ́n máa rí ṣe nínú àdúrà yìí Ọlọ́run kà yín mọ́ wọn lórúkọ Jésù Kristi ògo Ọlọ́run farahàn o agbára wà láàyè Ọlọ́run ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìjẹ́ kí lọ́wọ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kí àlàáfíà Ọlọ́run kó kún ilé wa ògo Ọlọ́run yóò farahàn agbára wà láàyè Ọlọ́run yóò máa ṣiṣẹ́ lójoojúmọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.